Kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn aṣẹ́yìn lọ́ba gbé yín ga fún àánú àtọ́jú rere tí a rí gbà ó. Àdúpẹ́ nítorí àtúrí ọjọ́bọ̀ àkọ́kọ́ nínú oṣù ìkẹjọ. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín o, nítorí àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga àti àlùyọ yóò bọ̀ wá fún wa lénìí ní orúkọ Jésù. A ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ keje oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ṣe àkúnwọ́sílẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ apá kìíní. Ṣe àkúnwọ́sílẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin. Gbogbo wọ́n kún fún ẹ̀mí mímọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi èdè mìíràn gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti fún wọn láti máa sọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì bákan náà orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. A ó ṣe pépèpé nítorí àkókò wa. Nígbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkàn kan wà ní ibì kan. Lójijì ìró sì ti ọ̀run wá gẹ́gẹ́ bí ìró ẹ̀fúùfù líle, ó sì kún gbogbo ilé ibi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn. Ó pín ara rẹ̀ sí orí wọn, orí olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti fún wọn ní ohùn. Màá lọ sí ẹsẹ̀ ìkeje. A sì ṣe gbogbo wọn ẹnu yà wọ́n o. Wọ́n wí fún ara wọn pé, wò ó, ará Gálílì kí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ wọ̀nyí ṣe. A ti ṣe tí wọ́n fi gbọ́ olúkúlùkù èdè wa nínú èyí tí a bí wa. A lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ṣùgbọ́n èyí ni ọ̀rọ̀ tí a sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wípé Ọlọ́run wípé yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, èmi yóò tú ẹ̀mí mi jáde sára àwọn ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀. Àwọn ọ̀dọ́mọkùnrin yóò sì máa ríran, àwọn arúgbó yóò sì máa lá àlá. Àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti sára àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin ni èmi yóò tú ẹ̀mí mi jáde ní ọjọ́ wọn ni wọn yóò sì máa sọ tẹ́lẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ní ìgbà tí àwọn ènìyàn bá kún fún ọtí, wọ́n máa ń yọ̀, àmọ́ nígbà tí Ọlọ́run kò fẹ́ ìyẹn fún àwọn ọmọ rẹ̀, kí ènìyàn kó mú ọtí kí ó yó. Ọlọ́run kò fẹ́ èyí fún àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ó fẹ́ kí wọ́n kún fún ẹ̀mí mímọ́. Ìwé Éfésù orí ìkarùn ẹsẹ̀ ìkejìdínlógún. Ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì àwọn ọmọ ẹ̀yìn Jésù kún fún ẹ̀mí mímọ́ tó bẹ́ẹ̀ tí wọ́n rò pé wọ́n ti yó ní tòótọ́. Wọ́n kún fún wáìnì ọ̀run ni tí à ń pè ní ẹ̀mí mímọ́. Àwọn ọ̀mùtí kò lè rí nǹkan kan o bí àwọn ẹlòmíràn ṣe rí i. Ọ̀mùtí lè wo àkìtàn kí ó rí bí ibùsùn ọlọ́lá. Bákan náà, nígbà tí ènìyàn bá kún fún ẹ̀mí mímọ́, ó lè wo arọ kí ó sì rí i wípé ó ń sáré káàkiri. Nígbà tí mo kó lọ sí ilẹ̀ ìpàgọ́ tí ó ti di ìlú ìràpadà lénìí, àwọn akẹgbẹ́ mi ní yunifásítì rò wípé orí mi ti yí ni. Wọ́n rí igbó kìjikìji nígbà náà, ṣùgbọ́n mo rí ìlú ńlá nígbà náà. Báyìí gbogbo ènìyàn lè rí ìlú tí mo rí lọ́pọ̀ ọdún sẹ́yìn. Àwọn ọ̀mùtí kò ní agbára lórí àwọn iṣẹ́ wọn mọ́ àti ìṣe wọn. Wọ́n máa ń ṣe ohunkóhun tí ipá ọtí bá ní kí wọ́n ṣe ni. Bí ipá ọtí bá ní kí wọ́n sùn lórí ọ̀nà, wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tayọ̀tayọ̀ láì ro àwọn ewu tí ó wà níbẹ̀.
Bákan náà, nígbà tí o bá kún fún ẹ̀mí mímọ́, o kò ní ìdarí lórí ayé ara rẹ mọ́ o. Wàá lọ sí ibikíbi tí ó bá sọ fún ọ wípé kí ìwọ kí o lọ. Wàá sì ṣe ohunkóhun tí ó bá sọ fún ọ wípé kí ìwọ kí o ṣe. O kò ní bá a jiyàn nígbà tí ó bá sọ fún ọ láti ṣe nǹkan. Mo gbàgbọ́ pé o kò tí ì kún fún wáìnì ẹ̀mí mímọ́ tí o bá sì ń bá a jìjàkadì pẹ̀lú tí o bá sì ń bá a jìjàkadì pẹ̀lú àwọn ìlànà Ọlọ́run. Kì í Pétérù kí ó tó kún fún ẹ̀mí mímọ́, ó lè ṣe ohun tí ó fẹ́. Kódà nígbà kan ó sẹ́ Jésù, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bà lé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì, ó bẹ̀rẹ̀ sí ní kéde ìyìn rere. Kódà ó dúró títí tí Ọlọ́run fi pè é, ni ó fi ń kéde ìyìn rere títí tí Ọlọ́run fi pè é sílé ní ìgbà kan. Nígbà tí àwọn kan halẹ̀ mọ́, wọ́n halẹ̀ mọ́ pé kí ó má sọ̀rọ̀ nípa Jésù mọ́ o. Ó dáhùn pé pẹ̀lú ìgboyà, a kò lè ṣàì má sọ nípa ohun tí a ti rí àti àwọn ohun tí a ti gbọ́ o. Àwọn Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 20. Láì náání ìfìyàjẹni tí ó dájú kí ó dojú kọ, ó kọ̀ láti dẹ́kun sísọ̀rọ̀ nípa Jésù. Ọtí àmupara ọjọ́ tó kọjá kì í tẹ́ ọlọ́tín lọ́rùn o. Àwọn ọtí àmupara àwọn ọjọ́ tí ó ti kọjá kì í fi bẹ́ẹ̀ tẹ́ ọlọ́tín lọ́rùn. Nítorí náà wọ́n máa ń wà nípò mímu ní gbogbo ọjọ́. Nígbà tí o bá kún fún ẹ̀mí mímọ́, yóò kún ọ ní àkúnwọ́sílẹ̀. Wàá sì máa padà sí ìdí rẹ̀ díẹ̀díẹ̀ sí i. Bí o ṣe ń kún fún un, bẹ́ẹ̀ ni wàá tún máa fẹ́ sí i ní ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni wàá sì ní àkúnwọ́sílẹ̀ agbára ìyanu. Olùfẹ́, béèrè kí Ọlọ́run kí ó kún ọ fún ẹ̀mí mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́. Kókó àdúrà: béèrè lọ́wọ́ Ọlọ́run o kí ó fún ọ ní ọ̀tun ìfikúnni ẹ̀mí mímọ́ ní ọjọ́ gbogbo. Ẹ sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ fún mi ní ìfikúnni ẹ̀mí mímọ́ ní ọjọ́ gbogbo. Fi ẹ̀mí mímọ́ kún ọkàn mi, fi kún ayé mi, fi kún inú mi ní gbogbo ọjọ́, ní gbogbo àkókò, ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.